èyí ni alága APC tuntun. bí a bá ti yọwọ́ ìgbà tí wọ́n mú olóyè Bísí Àkàndé bíi adelé alága ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́ 25 oṣù kẹfà ọdún 2013 ó fẹ́rẹ̀ jẹ́ pé kò tún sí alága kan tí APC yàn tó lọ wọ́ọ́rọ́ bíi ti ọkùnrin mínísítà tí wọ́n yàn lónìí ọjọ́ 24 oṣù keje 2025. kó tó di òní yìí ni wọ́n ti yọ John Oyegun ní 2014, wọ́n yan Adams Oshiomhole ní 2018, wọ́n yan Mai Mala Buni ní 2020, wọ́n yan Abdullahi Adamu ní 2022. oṣù kan péré ní Abdullahi Kyari, ìyẹn láàrin oṣù keje sí oṣù kẹjọ 2023, fi ṣe adelé alága wọn kó tó wá di pé wọ́n yan Abdullahi Ganduje gẹ́gẹ́ bí alága APC yìí ní 2023. àmọ́ kò sí alága kan tí wọ́n yàn tó lọ wọ́ọ́rọ́ bíi tòní yìí nínú gbogbo àwọn tó gbaṣẹ́ náà lẹ́yìn Àkàndé. ohun tí àwọn èèyàn ṣe ń sọ pé ọ̀gá náà master pé Tinubu ló jẹ́ kí eléyìí ṣeé ṣe. ẹni tí yóò bá sì pẹ́ gan òòṣà ni yóò sọ pé àfín kò fín tó ọgbọ́n òṣèlú tí Tinubu lò ló jẹ́ kí kinní náà lọ wọ́ọ́rọ́ tí kò fi ní wàhálà kan. ọkùnrin tí wọ́n yàn yìí Yilwatda Nentawe ọmọọṣẹ́ Tinubu ni. láti ìgbà tí Ganduje ti fi ìwé sílẹ̀ lójijì láwọn èèyàn ti ń rò pé kinní náà yóò di wàhálà nígbà tí wọ́n bá fẹ́ yan alága tuntun. ìdí ni pé àsìkò tó yẹ kí Ganduje kúrò kò tíì pé. bẹ́ẹ̀ ni ìjọba àti àwọn olóṣèlú APC yìí kò sọ ohun tí ọkùnrin náà ṣe tí wọ́n fi yọ ọ́. lóòótọ́ wọ́n sọ pé ó kọ̀wé fipò sílẹ̀ ni, àmọ́ afọ́jú pàápàá rí i pé ọ̀nà tí wọ́n gbé kinní náà gbà kò bá mu. wọ́n ní Ganduje fipò sílẹ̀ nítorí àìlera, àmọ́ ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti bá a wáṣẹ́ pé kó wá ṣe alága iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan. ṣé ẹni tí ara rẹ̀ kò le yóò fi iṣẹ́ kan sílẹ̀ yóò sì ti sáré gba òmíì ni. àmọ́ bó bá ti di ká paṣípàṣì nǹkan, kò sí ọ̀gá àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú APC yìí ọgbọ́n burúkú yí wọn nínú po. nígbà náà ni àwọn èèyàn ti ń wo ẹni tí yóò wá di alága APC yìí tí kálukú sì ń rò pé kí ẹni náà jẹ́ èèyàn tiwọn. bí àwọn ti ń rò yìí bẹ́ẹ̀ náà ni Tinubu ń fọkàn mú ẹni tí òun yóò lò, ẹni tí yóò lè gbé APC sípò dáadáa àmọ́ tí kò ní gbóòórùn ààrẹ lẹ́nu. ohun tí ọ̀rọ̀ náà fi kan Nentawe nìyẹn. ọkùnrin yìí kì í ṣe èèyàn kékeré nínú APC, bẹ́ẹ̀ kì í ṣe àgbàlagbà lọ́jọ́ orí o, ọmọ ọdún 69 sì ni. àmọ́ bí kò bá jẹ́ pé àwọn PDP yìí lágbódà ná nínú ìbò tí wọ́n dì kọjá lọ ní 2023 yìí, òun ni ìbá jẹ́ gómìnà ìpínlẹ̀ wọn, ìpínlẹ̀ Plateau, nítorí ó du ipò gómìnà níbẹ̀ ó sì jà fitafita láti fi ẹ̀yìn ọkùnrin PDP ìpínlẹ̀ náà janlẹ̀. ó kàn ṣe pé ẹnu ehoro ò gba ìjánu ni. bẹ́ẹ̀ òun ni alákòóso ètò ìdìbò gbogbo fún Tinubu àti Shettima níbẹ̀, ó sì fi gbogbo ohun tó ní ṣiṣẹ́ fún Tinubu ní 2023 yìí ni. nítorí iṣẹ́ tó ṣe yìí àti nítorí pé kò wọlé sípò gómìnà ní Tinubu ṣe fi ṣe ọ̀kan nínú àwọn mínísítà ẹ̀. ipò mínísítà náà ló sì wà títí tí wọ́n fi sọ di alága APC báyìí. kó tó di pé ó dára dé òṣèlú pátápátá tó sì wá du ipò gómìnà, olùkọ́ yunifásitì ni, pòfẹ́sọ̀ tó ti kàwé dáadáa ni. paríparí ẹ̀ ni pé ó ti tún bá àjọ tó ń ṣètò ìdìbò INEC ṣiṣẹ́ dáadáa, ọ̀kan nínú àwọn kọmíṣánná àjọ elétò ìdìbò láàrin ọdún 2017 sí 2021 ni. nídìí èyí bóyá ni kinní kan wà lọ́rọ̀ ìdìbò tó rú lójú. gbogbo ohun tó ní lára yìí lè pẹ̀lú ohun tí Tinubu fi mú pé kó wá ṣe alága ẹgbẹ́ náà, kó fi ipò mínísítà tó wà sílẹ̀ ó jàre. ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, nígbà tí àwọn kan gbọ́ orúkọ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fapá jánu ni. wọ́n ń pe ìpínlẹ̀ tàwọn ló yẹ kí alága ẹgbẹ́ ti wá. àwọn míì tí wọ́n sì gbà pé kò sí ohun tó burú bí ọkùnrin alága náà bá wá láti ọ̀dọ̀ àwọn èèyàn yìí ń sọ pé ó yẹ kó jẹ́ àwọn làwọn fa alága náà kalẹ̀ ni. bí ọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀, kò sẹ́ni tó mọ ibi tí alátakò lè ti wá. nítorí ẹ̀ ní Tinubu àti àwọn èèyàn ẹ̀ ṣe múra kinní náà tí wọ́n sì rí pé ohun tí àwọn ń fẹ́ ló ṣẹlẹ̀ gan-an. bí Ganduje ti lọ ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìrìn yìí. àwọn ìrìn náà sì le lábẹ́lẹ̀ débi pé
àwọn olóṣèlú tó kù kò mọ ọ̀nà tí wọ́n lè gbé gbà. Wọ́n kàn mọ̀ pé Tinubu àti àwọn ọmọ ẹ̀ ń dára kan ni. Wọ́n ti mú Nentawe, ó sì jọ pé kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i. Ohun tó jẹ́ kí wọ́n kéde ìpàdé pàjáwìrì tàwọn apàṣẹ ẹgbẹ́ náà nìyẹn. Torí níbi ìpàdé báyìí ni wọ́n ti lè sáré yan alága kó má di pé ipò náà ń ṣòfò, pàápàá nítorí àsìkò ìdìbò ààrẹ tí kò fi bẹ́ẹ̀ jìnnà mọ́. Tinubu ti gbọ́ pé àwọn gómìnà kan ń fẹ́ fapájánú lórí ọ̀rọ̀ yìí. Ohun tó sì ṣe ni pé ó yá sáré pè wọ́n jọ. Ọjọ́bọ̀ Àlàmísì ọjọ́ 24 oṣù yìí ni wọ́n fìpàdé sí. Ìyẹn ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́. Àmọ́ Tinubu ti pe gbogbo àwọn gómìnà APC pátá pé kí wọ́n máa bọ̀ lọ́dọ̀ òun kí àwọn jọ fikùn lókun kó tó di pé ìpàdé náà wáyé rárá. Òun làwọn gómìnà gbogbo bá pàdé nílé ìgbàlejò ààrẹ. Ìyẹn ní ọjọ́ tí ìpàdé kù ọ̀la yìí, níbẹ̀ ni wọ́n sì ti pa ọ̀rọ̀ náà tó ti kú kó tó di pé wọ́n pàdé rárá. Nígbà tí wọn yóò sì pàdé bí ẹni fàkàrà jẹ̀kọ́ ni ohun gbogbo ṣe mẹ́rẹ́ bí etí ejò. Gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ pátá ni wọ́n fọwọ́ sí i. Kò sì sí pé ẹnìkan ń ṣagídí tàbí jiyàn mọ́. Wọ́n ní àwọn gba ọkùnrin Nentawe náà bí alága àwọn. Inú àwọn kan dùn nítorí pé ó jẹ́ kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ni kì í ṣe kìrìsìtẹ́nì lásán, ọmọ ẹlẹ́sìn ní Plateau. Rẹ́fúrẹ́ǹdì gidi ní bàbá rẹ̀ tí ìyá rẹ̀ náà sì jẹ́ aya rẹ́fúrẹ́ǹdì. Ohun tí wọ́n ṣe fẹ́ kó jẹ́ kìrìsìtẹ́nì ni pé mùsùlùmí làárẹ. Mùsùlùmí ni Shettima tí í ṣe igbákejì ẹ̀. Kò tún ní wá dáa kí alága ẹgbẹ́ òṣèlú wọn náà tún jẹ́ mùsùlùmí. Ohun tí wọ́n ṣe ń fojú wá kìrìsìtẹ́nì nìyẹn. Yàtọ̀ sí yẹn, ètò tó ti wà nínú APC náà ni pé bí ààrẹ bá ti wá láti ibì kan ní South, pàápàá irú South West tí í ṣe ilẹ̀ Yorùbá yìí, ẹni tí yóò bá jẹ́ alága ẹgbẹ́ náà North Central, àárín gbùngbùn nílẹ̀ Haúsá ni yóò ti wá. Èyí ni pé ohun gbogbo ló ṣiṣẹ́ pọ̀ fún rere fún Nentawe. Ohun tó sì pa ọ̀rọ̀ gbogbo mọ́ àwọn alátakò lẹ́nu nìyẹn. Nínú gbogbo àwọn onípàdé náà kò sí ẹni tí kò kí Tinubu. Wọ́n ní òun ló ṣe kinní náà tí kò jẹ́ kí wàhálà kankan wáyé, àti pé ọ̀nà tó gbé ètò náà gbà mú ohun gbogbo rọrùn fún ẹnikẹ́ni. Àmọ́ àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú tí wọn kò sì fi taratara gba Tinubu nínú ẹgbẹ́ wọn yìí náà ń kùn lábẹ́lẹ̀ o. Wọ́n ní pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, a jẹ́ pé kò sí alágbára kankan tó lè dá Tinubu dúró nínú APC mọ́ nìyẹn. Ohun tó bá ti fẹ́ náà ni yóò ṣe. Wọ́n ní báyìí bí ìgbà tí ó yẹ ọmọ rẹ̀ ló fi sí ipò alága ẹgbẹ́ náà ni. Nítorí mínísítà ẹ̀ ló lọ́ọ́ mú wá. Ó sì dájú pé kò sí mínísítà tí gbọ́ ọ̀gá ẹ̀ lẹ́nu. Nentawe kò sì lè kọ ọ̀rọ̀ sí Tinubu lẹ́nu láéláé nítorí ọ̀gá ẹ̀ ni. Nítorí pé ọkùnrin yìí jẹ́ mínísítà lábẹ́ Tinubu kó tó wá gba iṣẹ́ yìí làwọn kan ṣe fẹ́ lòdì sí i. Wọ́n ní kò sí ohun méjì tí yóò máa ṣe níbẹ̀ ju iṣẹ́ tí Tinubu bá rán lọ. Àmọ́ wọn kàn ń kùn náà ni o. Wọn kò lè sọ ọ́ síta nítorí bí àlá tí ajá bá lá tó jẹ́ inú ajá ló ń gbé ni. Agbín sínú lè gbin àkùn sínú lẹkùn ń kùn. Bí kinní ọ̀hún ti rí gan nìyẹn. Èyí tó ṣe kókó báyìí ni pé APC ti ní alága tuntun. Iná òṣèlú 2027 sì ti bẹ̀rẹ̀ sí í jó láti ọ̀dọ̀ tiwọn. Ọláìwọlá alága ló yẹ ọ̀rọ̀ alága tuntun fún ẹgbẹ́ APC yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.